Kí ló ń ṣẹlẹ̀ sí àwò Alebiosu? Mo lérò pé gbogbo yín ṣì mọ ẹni tó ń jẹ́ àwò Alebiosu tó máa ń pera rẹ̀ ní àwò náà jọ̀ọ́, àwò náà jàre. Mo lérò pé gbogbo yín ṣì mọ̀ ọ́n. Kí ló ń ṣẹlẹ̀ sí báyìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o. A kò mọ nǹkan tí ó tó ń ṣẹlẹ̀ sí àwò Alebiosu. Mo lérò pé ẹ ṣàkíyèsí wípé a kò fi bẹ́ẹ̀ rí àwò Alebiosu nínú fíìmù Yorùbá mọ́ ní ọdún 2024 yìí. Mo lérò pé gbogbo yín ṣàkíyèsí náà torí wípé a kò mọ̀ nǹkan tí ó ń ṣe o. Àwọn èèyàn púpọ̀ ti ń sọ wípé ó sì nǹkan kan tí ó ń ṣe Alebiosu, bóyá àìlera ló ń bá a jà ni tàbí bóyá wọn kò pè é ṣiṣẹ́ mọ́. Àwọn èèyàn sọ wípé ó sì nǹkan kan tí ó ń ṣe o, pé kí àwọn èèyàn kí wọ́n check up rẹ̀. Lónìí ìròyìn nípa Alebiosu ni a mú wá fún yín lénìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ ṣàánú mi, mo fẹ́ máa tajà ní ẹjọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín ẹjọ́. Lónìí ìròyìn ń jẹ́ kó yé wa wípé Alebiosu ó ti jáde o wípé àwọn èèyàn wọn kò fi bẹ́ẹ̀ pè òun sí iṣẹ́ mọ́. Kí ló ń ṣẹlẹ̀ sí Alebiosu? Mo lérò pé ẹ ṣì rántí ìgbà kan tí Alebiosu ó jáde wípé kí àwọn èèyàn kí wọ́n support òun wípé òun pass through àwọn nǹkan kan tí àwọn èèyàn dáwó fún un. Ṣùgbọ́n Alebiosu sọ wípé báyìí o wípé àwọn tí wọ́n dá owó yẹn fún wọn padà jí owó yẹn lọ ni. Ó tuntun jáde báyìí o. Ó tuntun sọ wípé kí àwọn ọmọ Nàìjíríà, àwọn olólùfẹ́ òun, kí wọ́n gbìyànjú láti support òun wípé òun fẹ́ máa tajà bí àwọn èèyàn, àwọn producer wọn kò fi bẹ́ẹ̀ pè é síṣẹ́ mọ́ kí òun lè máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Lónìí ìròyìn tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ ire ó dàbọ̀.